Ayọ̀délé Adéyẹmọ sórí pé olófo ni ọ́ báyìí, olófo pátápátá porongodo òun ni ọ́ àbí òye ọ́. Nígbà tá a wọ classroom tá a ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ọlọ́pọlọ pípé àtàwọn alálùbáríkà èèyàn tí ìwọ tọpọlọ ẹ tó gbófo tí ò sí nǹkan kan nú ẹ tó rí nǹkan kan wí tó rí nǹkan kan kọ́ tó wá ní sí àdírẹ́sì ń gbọ́ wà parí ọ̀rọ̀ ó láwọn ìyáláyà rẹ̀ onídíọ̀tì ni wọ́n sórí pé lórí burúkú ni ọba yìí nísìn torí tó bá jẹ́ pé àwọn ìyáláyà ẹ wọ́n rí irú aṣọ alálùbáríkà tí mo wọ̀ yìí nígbà téèyàn wọ jẹ̀lùbábà àwọ̀kanlẹ̀ tó ṣe pé èékánná mi gan ló kéré ọ̀rí níbẹ̀ tó wá ní sí àdírẹ́sì láṣọ alálùbáríkà táwọn èèyàn ń wọ̀ tí wọ́n ń ṣe àlùbáríkà tí wọ́n wá lanu gbàgàdà bí ilẹ̀kùn léyìn tó ní sí àclot àwọn aṣọ téèyàn ń wọ̀ téèyàn fi ń ṣoríire nírú àwọn aṣọ yẹn àwọn aṣọ àwọ̀kanlẹ̀ tó borí tó bo gbogbo ọrùn tányányán tó bo àlùbáríkà ara obìnrin kanlẹ̀ nígbà tá a ti mọ wọ pátá lásán tá a wọ kọ́mú lásán wá ṣe ṣó tá a mọ gbọ̀ndí bí àwọn olórí burúkú ẹgbẹ́ yín tá a mọ gbogbo wa kiri bẹ́ẹ̀ tí ń gbé tàwọn kan kiri ìyẹn ló ń ta ẹ́ lára tó bá jẹ́ pé àwọn ìyáláyà ẹ̀ ìwọ Adéyẹmọ yìí tó bá rí irú aṣọ tí mo wọ̀ yìí wọ̀ wọ́n rí ìwé ká ọkàn wọn ò balẹ̀ wọ́n rí ilé ọkọ̀ jòkó sí wọn ò ní mọ bí olórí burúkú ọmọ bíi tiẹ̀ yìí ìwọ Adéyẹmọ wọn ò ní mọ bí irú olórí burúkú bíi tiẹ̀ yìí tó ṣe wípé ní nǹkan gidi nínú wọn kì í dùn sí láyé nígbà téèyàn wọ jẹ̀lùbábà àwọ̀kanlẹ̀ tó wá ní sí àdírẹ́sì tó ní díọ̀tì làwọn ìyáláyà rẹ nítorí wípé wọ́n wọ aṣọ tó ṣe àlùbáríkà sórí wípé ẹ̀yin tọpọlọ yín ti dojúdé tọpọlọ yín ti yípo gbogbo nǹkan tó dáa ni ọ̀dà lọ́dọ̀ yín gbogbo nǹkan tí ọ̀dà ń gan lẹ́ ń sọ́bscribe sí ẹ̀yin táyé yín ti rún táyé yín ti bàjẹ́ tó o bá kúrò ní orí péèjì mi o máa fọ́ lójú láìròtì ni toró lórí burúkú ayé àti ọ̀run ni ẹ́ gbogbo àwọn tó máa ń sọ pé ká má fún yín lésì olórí burúkú bíi tiyín ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa wá sí DM tó máa ní ẹ má fáwọn pípù yẹn lésì àwọn náà hide sábẹ́ fake profile láti máa throw wa so ẹni tó bá ní mọ́ fún olórí ibú Adéyẹmọ yìí lésì irú kan ni àwọn méjèèjì nígbà tí mo wọ jẹ̀lùbábà àwọ̀kanlẹ̀ tó wá ní sí àclot tó láwọn ìyáláyé idiot ni ṣé mo mọ̀ ọ́ rí ni àbẹ́mi ni mo kó bọ àbẹ́mi ni mo ní kí bàbá rẹ kó sán wọnú igbó lọ ṣé mi ni mo ní kí ìyá rẹ kó bí ọmọ àlè kalẹ̀ lẹ̀ torí táwọn obìnrin tó máa ti yọ lórí burúkú táwọn wọ aṣọ alálùbáríkà bí irú èyí tí mo wọ̀ nínú fídíò yẹn tí wọ́n wọ aṣọ àwọ̀kanlẹ̀ tí wọ́n ń fẹ́ bò kiri tí wọ́n ń ṣí òbò wọn ká tán wọ pátá lásán tán wọ kọ́mú lásán kò sígbà tán ní mọ́ bí olórí burúkú ọmọ bí irú ìwà Adéyẹmí àbádéyẹmọ lolóúnjẹ ni wọ́n á bẹ̀rẹ̀ sí ní bí olórí burúkú ọmọ yẹn ò ní mọ̀nà ilé bàbá ẹ̀ yóò mọ hùwà ọmọ àlè tó jẹ́ àbí òye ọ ìwà ọmọ àlè tó jẹ́ òun ló ń wù nínú society òun ní jẹ̀lùbábà tó bo gbogbo ara kanlẹ̀ tó ṣe jẹ́ aṣọ burúkú lójú ẹ̀ àwọn tí wọ́n wọ pátá lásán tẹ́ ń bà láyé jẹ́ tẹ́ ń ba ayé wọn jẹ́ nígbà tó ṣe páyé tẹ̀yìn náà ti bàjẹ́ òun ló dá lójú yín sọmọ pé tí wèrè bá jájà ìwòwò ló máa jájà àwọn àǹjọ̀nú tí wọ́n bá ṣiṣẹ́ wọn ní kó mọ́ wọṣọ tó bá fẹ́ wọṣọ gan aṣọ tó ti ya náà ní kó wọ̀ torí yẹn ló dá lójú wọn aṣọ èyí tó dáhùn ó ní ò dáa torọ́pọ̀lú ẹ ti dojú dé àbí bẹ́ẹ̀ kọ́ ṣé mo pè ẹ́ wá sí orí péèjì mi ṣé mo invite ẹ wá nígbà tá à ń ṣàlàyé ìṣẹ̀dá ọ̀rọ̀ orúkọ nínú èdè Yorùbá kí ọpọlọ yín lè pé kó lè pọ́n ọpọlọ yín kó mú kó rí yín pé kẹ́ ẹ lè ní òye èdè Yorùbá ẹlòmíì Yorùbá ti ń sọ lẹ́nu gan òye tá a tún fi ẹ̀bùn 10,000 sí pé ẹni ó bá gbà á fún ní ẹ̀bùn àwọn tí wọ́n jẹ́ olùkọ́ Yorùbá gan láti Amẹ́ríkà láti UK láti Canada wọ́n ti kọ̀mẹ́ǹdì fídíò yẹn darí ìwọ wá rí nǹkan kan wí mọ́ wá ní sí àdírẹ́sì tí yálàyà ẹ bá wọrú aṣọ yìí wọ Adéyẹmọ yìí Ayọ̀délé Adéyẹmọ tí yálàyà ẹ bá ríru aṣọ ìwọ nígbà ayé ẹ bóyá kò sì tí kú bóyá ayé ló wà tó bá rówó ra rú aṣọ yìí kò ní bí olórí burúkú ẹ lọ́mọ báyìí kò ní bí ẹ àwọn ọmọ alálùbáríkà ló máa bí bẹ́ẹ̀ nígbà tó ṣe pàṣẹ orí burúkú làwọn ìyá yín ń wọ̀
wọ́n bẹ̀rẹ̀ sí bí àwọn ọmọ òṣì kalẹ̀, wọ́n bí àwọn ọmọ òfò bí irú wa Adéyẹmọ yìí, wọ́n bẹ̀rẹ̀ sí ní bí Ayọ̀délé Adéyẹmọ, ó bẹ̀rẹ̀ sí ní ṣe orí burúkú kiri orí cyberspace. Àwọn olórí burúkú bíi tiẹ̀ náà máa wá bá mi pé kí n mọ́ dá lóhùn, kí n mọ́ fún un lésì. Tán bá bí yálà ya ẹ̀dá gbójú ara ẹ̀ síta kó wá fún mi lésì. Ṣé mo pè ẹ́ wá sórí péjì mi? Ṣé mo invite ẹ wá? Odidi jẹ̀lú bábà tán fi ń bo àṣírí ara òun láwọ̀ tó láwọn ìyáláyẹ idiot ni wọ́n nítorí dressing wọn. Sórí pé o ti ṣe orí burúkú níwọ̀ Adéyẹmọ Ayọ̀délé, orí burúkú ló kó dé ilé, orí ibú ló kó wá ilé yín. Kó o ṣe ẹ kúrò lórí péjì mi, padà lọ bá ìyá ẹ pé kó fi bàbá ẹ hàn ẹ́. Tọrọ mu àlè ló máa ń sọ̀rọ̀ bó ṣe sọ̀rọ̀ yẹn. Tó o bá fèsì ọ̀rọ̀ yìí, kò ní dáa fún ọ, kò ní dáa fún ìrandíran àrọ́mọdọ́mọ pọ̀nrípọ̀n gbá yálà yá ẹ, kò ní dáa fún ọ. Tó bá fẹ́ kó dáa fún ọ díẹ̀, fún mi ní èsì kí n tún lè padà wá bá ẹ. Ẹni tó bá sọ pé kí n má fún ọmọkùnrin ní èsì, wọ́n jọ sanwó gbó lọ ni. Kó ara ẹ kúrò lórí péjì mi. Tí ó ti yí ẹ bẹ́ẹ̀ yẹn tó dàbí ìmọ̀kúmọ, ìyálà yá ẹ ní idiot. Ṣọ́ra wa ń bí àwa ń dẹ́kun ìwà ìbàjẹ́ nínú society ni. Àbí òye ẹ alálùbáríkà òun ni àwa, ẹ̀yin olófo ní kẹrin jìnnà. Fídíò tó ló ṣe ẹ̀ ń kọ́mẹ́ǹtì sí, fídíò yẹn ni mò ń display lórí fídíò yìí o. Fídíò nìyẹn. So tá a bá wá wọ pátá lásán, àbá bá wọ kọ́mú lásán, bí àwọn olórí burúkú kan, ìgbà yẹn wá ní dressing wa ló máa ṣe nínú gbogbo tó wà nínú fídíò yẹn tá a ṣe ń ṣàlàyé tá a ń ṣèdánilẹ́kọ̀ọ́ dressing lórí. Ń gbà tó ti rí nǹkan kan lára wa bí àwọn olórí burúkú tẹ́ bá yé wọn jẹ́. Wọ́n bá ti bí yálà ya ẹ̀dá jẹ́ ń tún rí ọ lórí péjì mi. Olófò.